On that Saturday, officially 24 hours before the fight, Doctor going to take Gabriel. And oh my goodness, Gabriel just went down there and on radio throughout Ghana, they were listening to me. It was the fight on Friday. He did not fight on Friday. We now called him back after the day after. Nanti ìjọba mi ò lè gbọ́ ọmọ olóò lọ sẹ́yìn o, ẹ gbà mí o, ẹ má yẹ ká fọwọ́ bo, ẹ gbà mí o. Matter. The truth of the matter is that the NBBC gave approval as release letter to Segun Olanrewaju success to fight in Ghana on the 28th. The 28th of March, I believe, is a Friday. A gbọ́ ikú ọmọkùnrin abẹ̀sẹ̀kù bí òjò ni tó jẹ́ ọmọ Nàìjíríà torúkọ rẹ̀ ń jẹ́ Segun Gabriel Olanrewaju. Ó ní ó ṣeni láàánú pé ó sọ ẹ̀mí rẹ̀ nù nínú ìdíje kan tó wáyé pẹ̀lú John Ibaguwa ní Bonki Boxing Arena èyí tó wà lórílẹ̀‐èdè Ghana lẹ́yìí tó wáyé lọ́jọ́ Sátidé ọjọ́ 29 oṣù kẹta ọdún tá a wà yìí. Olanrewaju tó jẹ́ National and West Africa Light Heavyweight Champion òun la gbọ́ pé ó jà ní Fight Light 15 ní Professional Boxing League. La gbọ́ pé ó ṣubú lulẹ̀ lójijì ní ìpele kẹta eré ìdíje náà. A gbọ́ pé ó ń jáwé olúborí pẹ̀lú olùdíje rẹ̀ tí wọ́n jọ ń kan ẹ̀ṣẹ́ papọ̀ lásìkò náà torúkọ rẹ̀ ń jẹ́ John Mbanuga. Ẹ̀ka iléeṣẹ́ ìròyìn èyí tó wà ní Ghana tá a mọ̀ sí Ghana Broadcasting Corporation GBC òun náà ló fìdí ọ̀rọ̀ náà múlẹ̀. Wọ́n sọ pé ó ju awà sílẹ̀. Wọ́n ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ burúkú yìí bí Olanrewaju ṣe ṣubú lulẹ̀ ní orí pápá ìkànsẹ́ náà. Wọ́n ní kíákíá náà ni wọ́n ti sáré gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn láti dóòlà ẹ̀mí rẹ̀ kí ó má bàa kú nínú ìdíje náà. Ohun tá a gbọ́ ni pé ju gbogbo rẹ̀ lọ o, Segun Gabriel Olanrewaju success òun náà ni ó dágbére fáyé nínú ìdíje náà. Ilé ìwòsàn tí wọ́n gbé lọ èyí tó wà lórílẹ̀‐èdè Ghana èyí tá a mọ̀ sí Kolebu Teaching Hospital òun náà ni wọ́n fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wípé success Olanrewaju jáde láyé. Ohun tó fa ikú rẹ̀ òun náà ni kò tí ì yé ẹnìkankan pàtó bí àwọn kan ṣe ń sọ pé ó ṣeé ṣe kó jẹ́ àìsàn ọkàn bẹ́ẹ̀ ni àwọn kan sọ pé rárá kò rí bẹ́ẹ̀ làwọn kan sì ń gbé kò yẹnu pé iṣẹ́ ọwọ́ Ọlọ́run ni làwọn kan ń sọ pé ohun tó wà nínú eré ìdíje ó jù ká sọ pé ọwọ́ Ọlọ́run ni o. Àwọn oríṣiríṣi fọ́nrán tó ń jáde ní orí ayélujára òun náà ló ṣàfihàn bí ọmọkùnrin ọ̀hún bó ṣe ṣubú nínú ìjà tó ń jà pẹ̀lú adíje rẹ̀ tí ó sì ṣe bẹ́ẹ̀ tí kò lè fọhùn mọ́. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ la rí bí àwọn tó jẹ́ adarí eré ìdíje náà tá a mọ̀ sí rẹfúrí níbẹ̀ ló gbé dìgbàdìgbà láti mọ kí ló ṣẹlẹ̀ sí i. Àwọn tó wá jẹ́ afẹ̀sẹ́kàn bí òjò akẹgbẹ́ rẹ̀ wọ́n ti ṣàpèjúwe Olanrewaju Gabriel success gẹ́gẹ́ bí olùfọkànsìn ẹni tí ó ń múṣẹ́ lọ́kùnkúndùn tí kìí sì gbà kí ohunkóhun tó ní í ṣe pẹ̀lú àbùkù kó kàn án nígbàkúùgbà. Wọ́n ní ó jẹ́ ọmọ rere tó sì ní ìwà ọmọlúàbí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà. Àjọ tó ń rí sí ẹ̀ṣẹ́ kíkàn lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn Nigeria Boxing Board of Control NBBC èyí tí adarí wọn tó jẹ́ president ti ṣojú fún ìyẹn Dr. OLADIPUPO wọ́n ṣe àbẹ̀wò sílé olóògbé ìyẹn Olúṣẹ́gun Olanrewaju nílé rẹ̀ tó wà ní Ọbásanjọ́ side ìyẹn ní Ọ̀tà Ogun State. Wọ́n bẹ̀ àwọn mọ̀lẹ́bí ẹ̀ wò wọ́n sì fi dá wọn lójú pé àwọn ò wá ìdí ohun tó fa ikú Ṣẹ́gun Olanrewaju láìpẹ́ yìí yóò sì di mímọ̀. Wọ́n wá tu àwọn ẹbí olóògbé nínú wípé Ọlọ́run yóò wà pẹ̀lú wọn. Ó ṣàlàyé bí ọ̀rọ̀ náà ti ṣe jẹ́ ìdí tí ó fi jà ní ọjọ́ Sátidé. Ó ṣàfọ̀mọ́ ẹ̀ pé ọjọ́ Friday gan ló yẹ kó jà ṣùgbọ́n ó ti ń padà bọ̀ wálé kó tó di pé wọ́n pè é kó padà wá ja ìjà ọ̀hún. Ẹ jẹ́ á gbọ́ àbọ̀ lẹ́nu Dr. OLADIPUPO
tó jẹ́ president ẹgbẹ́ náà. àwọn ọ̀bọ̀jọ̀ kan dání ọ̀yá wà lórí kọ́nà Nigerian boxers wọ́n ní pé kóòtù mọ́ta ní kóòtù ní 10%. Only 10% ẹ tó gbà. They will not take him along. That is the problem with the Nigerian boxers. You are guilty of that. That's what they do. They were in the car when I raised that question. On radio, throughout Ghana, they were listening to me. He was to fight on Friday. He did not fight on Friday. You now called him back. After the day of Lao. On that Saturday, officially 24 hours before the fight, doctor got to test him. Get to see where she was a testing. No, that's a testing. Everybody want to check. Have you like we handle it? It's our own case. I could be the one. I could be the person. Mo de ṣe ń jà tó kọ́ tó ṣẹlẹ̀ lè ṣẹlẹ̀ àlè dúró òye bó lè ṣẹlẹ̀ báyìí tó bá ní pé yàtọ̀ sẹ́yìn wọ̀ ẹ̀ tó ń súnmọ́ tẹ̀lé máa rí àmì ìtàkùn ní kété tí Ọlánrewájú Success ṣubú lulẹ̀ ọ̀nà ni iná olùdíje pẹ̀lú rẹ̀ dùn wípé òun ti jáwé olúborí tó sì rò pé bí àwọn ṣe máa ń ṣubú lulẹ̀ rèé tí àwọn sì máa ń jáwé olúborí nígbà tí wọ́n wá ń fi ọ̀rọ̀ wé lẹ́nu wò nígbà tí wọ́n gbé Ṣẹ́gun Success lọ sílé ìwòsàn tó ń retí pé kí ó padà dé láyọ̀ ọ̀nà ni ó sọ pé inú òun dùn pé òun jáwé olúborí lénìí lẹ́yìn tí ó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn fún ìrànlọ́wọ́ tí wọ́n ṣe fóun láti jáwé olúborí nínú ìdíje náà. Àwọn abilérè pé ìjẹ́ kí ló lè sọ nípa arákùnrin yìí ó ní òun ò mọ̀ rí bẹ́ẹ̀ ni òun náà ò sì mọ òun rí ṣùgbọ́n tóun mọ̀ ni pé àwọn jọ pàdé lórílẹ̀‐èdè Ghana táwọn sì jọ jà ṣùgbọ́n lẹ́nìí tí òun ti ṣẹ́gun rẹ̀ òun ti borí rẹ̀ nìyí nítorí èyí ó wá fi ìdùnnú rẹ̀ hàn kó tó di pé ó wá gbọ́ pé Gabriel Olanrewaju ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra. How do you feel? I feel excited, but I'm hoping and praying so that I will get well. You are excited that you've won the fight, but when it comes to the condition of your colleague, you are praying that you will get well, very well. So how would you describe the fight? Oh, it was amazing because my opponent is from Nigeria. It's not a Ghanaian. I don't know him, you don't know me. We are just boxing, but everything happening in the ring, so you just hope and pray things will be okay. Now, viewers want to understand what happened. Was it a jab? Was it a punch? What happened? I was throwing, but along the way, I don't know. I think there is something wrong somewhere, but I don't know. Olùfigagbága rẹ̀ torúkọ rẹ̀ ń jẹ́ John Ibanuga ní inú òun ò dùn gẹ́gẹ́ bí akin ẹgbẹ́ òun ìyẹn Gabriel Olanrewaju ṣe ṣubú lójú ìjà ó ní ó jẹ́ ohun tó dùn púpọ̀ wípé bó ṣe ṣubú lulẹ̀ èrò òun ni pé kó sì dìde gẹ́gẹ́ bí àwọn ṣe máa ń ṣe táwọn bá wà lójú ìjà ó ní ṣùgbọ́n ohun ìbànújẹ́ ló jẹ́ fóun bí Gabriel ò ṣe dìde nígbà tí ó ṣubú lulẹ̀ ṣùgbọ́n nígbà tó ń gbọ́ pé ó ti dolóògbé ó ní inú òun ò dùn ó wáá fi àsìkò yìí rọ àwọn ẹbí ẹ̀ wípé kí Ọlọ́run kó tù wọ́n nínú ó ní kí Ọlọ́run kó wà pẹ̀lú ọmọ ìyàwó màmá àti àwọn ẹbí tó fi sílẹ̀ pé ikú rẹ̀ kò ní jẹ́ àkúfà láàrin wọn. Kó tó di ọjọ́ Sátidé la gbọ́ pé Ọlánrewájú jà àwọn ìjà kan sẹ́yìn ìjà tó sì jàgbẹ̀yìn òun ló wá ní ọjọ́ 24 oṣù kejìlá ọdún tó kọjá ìyẹn 2024 òun ló jà pẹ̀lú ọmọkùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Ìdòwú Rasheed ìyẹn nílùú Èkó lórí pápá ìṣeré tí wọ́n ti ń jà èyí tá a mọ̀ sí Campus Mini Stadium èyí tó wà nílùú Èkó
bẹ́ẹ̀ la gbọ́ pé Ọlanrewaju yìí ti jàgbẹ̀yìn tí ó sì borí ìjà náà. Ikú Olanrewaju Gabriel Segun Success yìí olójẹ́ mọ́ni gbàgbé lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ nílùú Ghana lórílẹ̀‐èdè Ghana àti káàkiri orílẹ̀‐èdè àgbáyé. Olúṣẹ́gun Gabriel Olanrewaju tí gbogbo èèyàn mọ̀ sí Success ni ó jẹ́ ọmọ 40 ọdún tí ó sì bẹ̀rẹ̀ ìjà jíjà ní ọdún 2019. Ó náà ni Segun Gabriel Olanrewaju bẹ̀rẹ̀ ìjà jíjà ìyẹn lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìjà àkọ́kọ́ tó jà ó náà ló jà ní 30 oṣù keje 2019 pẹ̀lú ọmọkùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Jimoh Najim. Ìjà ọ̀hún ó náà ni a gbọ́ pé ó jáwé olúborí nínú ìjà náà, èyí tó sọ di akọni ọkùnrin abẹ̀sẹ̀kù bí òjò. Ó tún jà níbi ìdíje kan èyí tí GoTV gbé kalẹ̀ tí wọ́n pè ní GoTV Boxing Night 20 níbi tí ó ti jáwé olúborí nígbà tí òun àti ọmọkùnrin tórúkọ rẹ̀ ń jẹ́ Adéwálé Máṣebínú jọjà. Ibẹ̀ láti gbọ́ pé ó na ọmọkùnrin yìí táwọn èèyàn tún mọ̀ sí Masexwet. Níbi ìdíje ọ̀hún bákan náà ó tún bá ọmọkùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Timothy Gbóngbòjà táwọn èèyàn mọ̀ sí Níṣẹ́fì Nàgíẹ̀ ó bàjà ó sì borí ẹ̀ nígbà náà. Lẹ́yìn èyí ló bá Fatai Hitman jà táwọn èèyàn mọ̀ sí Balógun, ó bá òun náà jà níbẹ̀ ó sì borí ẹ̀ pẹ̀lú. Gẹ́gẹ́ náà ló bá David Awosika táwọn èèyàn mọ̀ sí Awosika Cosmos, ó bàjà ó sì borí ẹ̀ nínú ìdíje GoTV Boxing Night yìí èyí tó ń ṣe ní 2024. Òun náà ló bá Victor Bennett jà tó sì borí ẹ̀ nínú ìdíje náà. Nípa àwọn ìjà gbogbo tó ti jà yìí, òun náà ló sọ di ìlú mọ̀ọ́ká àti abẹ̀sẹ̀kù bí òjò tó mọ̀ jájà jùlọ. Òun náà ló sì gbé lọ sí ìlú kan tá a mọ̀ sí Asia níbi tó ti lọ jàjà rẹ̀ níbi kan tá a mọ̀ sí WBA Asia Super Middle Heavyweight Title níbi tí ó ti jà pẹ̀lú Ibranga Estimoro. Ìyẹn ìjà tó wáyé ní Moscow nílẹ̀ Russia, ṣùgbọ́n ó ṣeni láàánú pé nínú ìjà náà òun náà ni ó jákulẹ̀ nínú ìjà tó jà ní Russia nígbà náà. Wọ́n yí ní àwọn ìjà tó jà àti bó ṣe borí wọn. Ó ti ja ìjà tó pọ̀ ṣùgbọ́n 13 nínú ẹ̀ òun náà ni ó jẹ́ àjàborí, nínú èyí tí 12 nínú ẹ̀ jẹ́ knockout. Ó jàjà 8 tó jẹ́ pé ó kùnà níbẹ̀, ó sì jà 2 tó jẹ́ ọ̀mì-ọ̀mì. Nínú 8 ọ̀hún tó ti kùnà òun náà ni 6 tó jà nílùú Russia wà àti 2 lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ jẹ́ á gbọ́ ohun tí màmá sọ, ẹ jẹ́ á gbọ́ ohun tí màmá sọ. Ọ̀bọ Nàìjíríà náà mú lọ yá ẹ̀kan sórí ni mo ní omi lọ́mọ mi o, ẹ̀kan sórí ni mo ní lọ́kùnrin o. Ọdún 5 ló wà, June 12 ni bàbá ẹ̀ kú sí o, accident June 12 ní wàhálà June 12 ni bàbá ẹ̀ kú ní 1993. Ni mo ti ń rè bọ̀ o, ni mo ti ń rè bọ̀. Ó send message ló lè send yẹn. Ó ní wọ́n tírẹ́tì òun lọ́hùn ò pé òun sọ pé òun step down fẹ́ nìyẹn. Ó ń jẹ́ lóhùn ò lè step down ò pé òun máa bọ̀ wá ń lé. Ó message tó send ẹgbẹ́ tó bá sọ̀rọ̀ lọ́wọ́ iná kú lórí fóònù yẹn. Bẹ̀tí ńgbà tílẹ̀ máa mọ́ lánàá tá máa ka message àtẹ̀mọ̀ pé mo ti jà lóru mójú pé ó ti rí bákan. Kí wọ́n ti gbé kíní ìjà sórí gbogbo kíní fún Nàìjíríà, ẹ bá mi wò ó. Ó ti win round 1 round 2 round 3 lọ́wọ́ mi ò lè gbọ́ ọmọ oló lọ sẹ́yìn o, ẹ gbà mí o, ẹ bá yẹn ká fọwọ́ bo ẹ gbà mí o, ẹ gbà mí o. Ó ti ń bọ̀ ti dójú ọ̀nà, ó tún pé padà kó bó sàwọn ìjà kó tó lòun ò lè step down. Ó tún pé padà ẹ gbà mí o, wọ́n pé padà wọ́n lọ pa o, ẹ gbà mí. Ẹ gbà mí o, ẹ má yẹ ká fọwọ́ bo ẹ gbà mí, ẹ gbà mí, ẹ gbà mí o. Ó jẹ́ ti bímọ lẹ̀ o, ó ti bímọ lẹ̀, ó ti bímọ lẹ̀, oníyàwó sílẹ̀, ṣàánú mi o, ẹ ṣàánú àwọn ọmọ yẹn sọ̀rọ̀ kéékèèké o, nìkan ló tọ́jú mi o. Oníkan ló tọ́jú mi o, ẹ ṣàánú mi o, ẹ ṣàánú mi, ẹ gbà mí o, ẹ fẹ́ fọwọ́ bò wọ́n lẹ̀ o. Abiyamọ o, ìkúnlẹ̀ abiyamọ o. Màmá olóògbé ìyẹn Olúṣẹ́gun Success Olanrewaju òun náà lẹ́gbọ́ tó sọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ ká tó gbọ́ ohun tí ọ̀jọ̀gbọ́n yìí sọ nínú ọ̀rọ̀ tiẹ̀. The truth of the matter is that the NBBC gave approval as release letter to Segun Olanrewaju Success to fight in Ghana on the 28th. The 28th of March, I believe, is a Friday. That means weighing and medicals must have been done on Thursday. Now, at the weighing, I was made to understand an issue cropped up where Segun was being told that he's brought from Nigeria to come and lose to the Ghanaian boxer. And Segun said, no, we never had this agreement before I left Nigeria. But if you do want me to lose, then that means you must add to my purse.
and extra must be paid. Back and forth until Friday. That's the night of the fight. We were still discussing this addition or not. Segun said the amount of money, maybe $500 that they were offering is too small. He wanted more. They were saying they will not be paying more than that. Eventually, Segun said he wasn't going to fight, and he was taken from the venue of the fight Friday evening to the hotel so that he can leave for Nigeria on Saturday morning. The boxer and his coach, that's the one that came with him, we are already on their way back to Nigeria. And made to understand we were even about getting to Aflau. That's what I was told before a call came. Maybe Segun made the call, or the promoter or matchmaker made the call, and they said yes, and now ready to at least increase or pay him what he was asking for as extra, and that there's a fight in Ghana Saturday night, and that fight, the bill will be put on that fight. So Segun and now came back. That's where GBA they shouldn't have allowed him to fight on Saturday, because the release that was up for Friday. So it's a very, very bad case. And the rules of this case is that do weigh in on Thursday and you fight the following day, not weigh in on Thursday and fight 2 days after. So that's where GBA head, and it's a big mess that we have on our hands. The family of the boxer, they are in disarray. We are not happy because Segun was one of our good boxers, and is somebody that is a breadwinner of his family. Myself, the president, and our welfare officer will be going to meet with the family this morning, and we'll take issues from there. Thank you. Kò ní jù báyìí lọ táyì lábalábí tá a wẹ̀ ẹ̀já tó pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ̀ ẹ̀já ṣíà ẹ̀ kó délé kó dóko ohun tó fa ikú Segun Success Olanrewaju àti ipa tí ẹgbẹ́ abẹ̀sẹ̀kànbí-òjò ń gbé láti wádìí ohun tó ṣẹlẹ̀ yìí. Ọmọ Aláṣẹ Media ẹ máa gbọ́ ẹ máa wò á ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o ó dàbọ̀. Àtìrẹ́tìrẹ́ o ọmọ aláṣẹ dìde. Àtìrẹ́tìrẹ́ o ọmọ aláṣẹ dìde. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé ń kọrí sí. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. Ọmọ aláṣẹ. Àtìrẹ́tìrẹ́.